Hi everyone, welcome to my channel. Bàbá jẹ́ lè sọ bí ó ṣe ṣẹlẹ̀ tí a ní Ọọ̀ni a sì tún wá ní Odùduwà tó jẹ́ ọba àkọ́kọ́. Ilé tó béèrè yẹn ogún tọ́lọ́run pín fún Ọọ̀ni ni ogún bàbá rẹ̀ tọ́lọ́run pín fún ṣe pé gbogbo ọba tá ń wí yẹn Odùduwà ló bí gbogbo wọn àmọ́ Ọlọ́run dá Ọọ̀ni lọ́nìrẹ̀lẹ̀ ènìyàn ṣé ìdíjà tó díjà gan adùnkù lẹ́sẹ̀ bàbá rẹ̀ máa gbọ́n tí bàbá rẹ̀ bá ń sọ bàbá yẹn wá ń fi yé pé ìwọ tó gbọ́ ẹ yóò gbogbo rẹ̀ bá tí wọ́n lọ tó wọ̀ náà bàlá máa pèsè ilé òun ni Ọlọ́run jogún gbogbo ilé fún gbàtàn kálukú lọ tán òun kò lé àtàrí bàbá rẹ̀ o àti gbóǹkún bàbá rẹ̀ Ọlọ́run jogún ẹ̀ fún tẹ bá ń gbọ́ àròlé Oòduà wọn ẹni tó fi lórí kó tó lọ nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn òun Ọlọ́run jogún gbogbo dúkìá Ọọ̀ni dúkìá Oòduà Ọọ̀ni ló jogún ẹ̀ fún àti ilẹ̀ àti gbogbo rẹ̀ pátá àtàdé Ọlọ́run ló jogún ẹ̀ fún. Ẹjọ́ lónìí ní Ilé Ifẹ̀ a gbọ́ pé àwọn òrìṣà tó wà káàkiri ilẹ̀ Yorùbá bá ṣe gbọ́ wọn ní ó tó bí 401 wọ́n wá ní bí 201 ló wà ní Ilé Ifẹ̀ ẹjọ́ ṣé lóòótọ́ ni ẹ̀dẹ̀ bá wa ṣàlàyé fún wa. Bó ti wí yẹn gan 401 ni 401 ilé ìtọ́ jẹ́ ìlàjì rẹ̀ àwọn tọ́lọ̀ yẹn náà pẹ́ wọ́n lọ wọn náà fi ṣe ibùdó bí tán wà wọn náà mú lọ gẹ́gẹ́ bí ọdún 201 lọ́wọ́ Ilé Ifẹ̀ bàbá wọn ní kànáà sọ̀rọ̀ nínú yẹn owó nìkan ló ń sọ̀rọ̀ gbogbo wọn ló sì ń fún wa ní nǹkan máa jẹ ló ń tọ́jú wọn títí bá ti di lọ́lọ́ yìí. Ẹ ṣé bàbá ẹjọ́ lára àwọn òrìṣà tún wà yẹn a tún rí pé àwọn kan náà tún wà bí kan náà tó tún máa ń ṣe òrìṣà náà tó jẹ́ àwọn òrìṣà tó wà bí ǹjẹ́ òrìṣà wọn yẹn àwọn òrìṣà tí ó yọ àwọn òrìṣà tó lè ní ẹ̀ka ni wọ́n jẹ́ ni. àwọn tí wọ́n lọ yẹn tí wọ́n pín lọ bí yẹn ara òrìṣà wa ń bí ni alákínìsìn ọmọ Oòduà ni níbẹ̀ ló mú tí a mọ̀ ní ọ̀nà Ògúnléèlà ọmọ Oòduà ni níbẹ̀ ló mú tí a mọ̀ ní Alákìtì ọmọ Oòduà ni níbẹ̀ ló mú tí a mọ̀ ní bó ṣe máa fara wé níbẹ̀ ló mú tí a dá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ ní Pòpò ọ̀nàna bẹ́ẹ̀ lọ́kọ́ ṣe mú tí a dá ní lọ ń bí abalọ̀ yọ̀rọ̀ mú kọ́ gbogbo pátá ni wọ́n mú tí a mọ̀ ní bí ìgbà tí wọ́n lọ ẹjọ́ pé wọ́n ní pé ọdún làwọn mú lọ ẹ̀ ká la máa ṣìnà tí bàbá wọn bẹ́ẹ̀ ṣe kárí gbogbo nìyẹn tá a fi ń ṣìnà tí wọ́n lè ní. Ẹjọ́ bí a ṣe mọ̀ pé a máa ń ní ojúbọ Èṣù a máa ń ní ojúbọ Ògún ẹjọ́ ǹjẹ́ Odùduwà ní ojúbọ tá a máa fi ń mọ̀ pé ojúbọ Odùduwà. ọwọ́ bí olóòrùn ojúbọ Oòduà nígbà tó ti wọlé ó ti lójúbọ Oòduà ibi tó wọ ojúbọ Oòduà ni ibi tá a ti ń dé ẹ̀gán tó lẹ̀ tó ń gbà lókè tó ti jẹ́ bẹ́ẹ̀ gan lóun gan wọlé sí àmọ́ bí ta bá ti pè bí yìí ó ọmọ àdáhùn kò sí àdúrà tá a pe orí ẹ̀sìn tá a pè sí bí tí ò ní ṣiṣẹ́ bó ti wú ògbóná tó Ọlọ́run àbá sọ̀kalẹ̀ àdẹ́dẹ̀rọ̀ ojúbọ Oòduà làwà ẹ̀. àwọn aláwọ̀ funfun tó jẹ́ tó ń nífẹ̀ẹ́ sí Africa spirituality ẹ̀sìn wa àwọn máa ń nífẹ̀ẹ́ sí káwọn náà wà nílé wọn kán fi ojúbọ Ògún àbí kán fi ojúbọ Èṣù sí ilé wọn ìjọ ṣé Odùduwà náà jẹ́ òrìṣà tí èèyàn lè ní ojúbọ Odùduwà ní àgbàlá ilé mi àbí nínú ilé mi. gbogbo àtàwọn ìlà wọn ní bíbélì abukọyọ bíbélì abukadò gbogbo wọn láti búlẹ̀ fún lọ bí wọn bá ti máa pé Oòduà tí wọn máa kọ Ọ̀rànmíyàn tí wọn máa kọ Ọbàtálá tí wọn máa gbé láti bù fún kálukú lọ tí wọn máa jẹ bẹ́ẹ̀ máa ti ń pè wọn gbogbo wọn láti fún ní ojúbọ kọ̀ọ̀kan yẹn tí wọn máa lò ẹ bá dé lóyìnbó níṣẹ́ ní Amẹ́ríkà lẹ́nu gíláàsì bẹ̀ náà ṣe gbọ́ ẹ̀ sí àwọn máa jẹ́ ká sùn kọ́ bá ti tó kàn yín ẹ̀ máa wò ní gíláàsì náà tó lọ báyìí ẹ bá London náà mọ́tò lọ lóríṣiríṣi títí làdé Brazil bá ṣe ṣe gbẹ lóríṣiríṣi nìyẹn ibi náà tó ń bá gbà lọ tọ́ndẹ̀ máa jókòó tọ́ndẹ̀ máa bọ gbọ́ ẹ lọ tọ́ndẹ̀ máa mú jẹ mímu kù tọ́ndẹ̀ máa rí bó yẹ kó rí. ẹjọ́ bá ṣe gbọ́ pé wọ́n máa ń ṣẹ́ Ògún wọ́n máa ń ṣẹ́ Ifá pé wọ́n fẹ́ gba Ifá wọ́n fẹ́ ṣe iṣẹ́ Ògún fẹ́ ṣẹ́ Ọ̀ṣun ẹjọ́ ṣé wọ́n máa ń ṣẹ́ Odùduwà náà. wọ́n máa ń ṣẹ́ bíbélì abukú Ọ̀yọ́ bíbélì abukadù mo ní a máa ń bù fún wọn náà lọ ń bí ni bàbá ti gba àṣẹ lọ́dọ̀ ẹ lọ́hùn kábà ti fún wọn àṣẹ náà máa tọ́jú lọ náà máa pè ó sì máa dá wọn lóhùn. ẹ bá a sọ̀rọ̀ nípa ọlọ́jọ́
ní ṣókí tẹ́ bá lè bá a sọ̀rọ̀ bí ọlọ́jọ́ ṣe bẹ̀rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọlọ́jọ́ là máa fọjọ́ fún gbogbo ohun tí agbẹ́dání láti bàá ṣẹ̀ ìrọ̀lẹ́ ọjọ́ yìí náà ni. Nígbà tí ọjọ́ di ọjọ́ ni gbogbo à ń ṣèrántí ẹ̀ lé ní, torí pé ohun tá ń pè lọ́jọ́ yẹn lágbára lọ́pọ̀. Ọlọ́jọ́ ó jẹ́ nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá tàbí nífẹ̀ẹ́ pápá gan wọ́n ní ọlọ́jọ́ là fọjọ́ fún. Tá a bá ti rántí ìgbà tí ọjọ́ di ọjọ́ báyìí gbogbo nǹkan bẹ́ẹ̀ sì máa dá sí i. Tẹ́ bá bóyá tá a máa ná lé ọlọ́jọ́ yẹn níṣe tá a tó ìfẹ́ àjẹ́ níṣe bílíọ̀nù sì ni kì í ṣe mílíọ̀nù tá a fi yàn ṣẹ̀ṣẹ̀ rántí oníkun so kí ló mú tó nǹkan wà ní tọ́jú òní rántí àwa náà tó ló mú kí gbogbo nǹkan òní wá dé bó ṣe yẹ kó rí. Oògùn tí ó wà ń bẹ́ a máa mú jẹ́ oògùn gbogbo àwọn gbé wọn tó ní káàkiri là máa bẹ̀ ẹ́ kọ́ mọ́ fi jẹ wa wẹ̀ kọ́ mọ́ fi jẹ ẹnikẹ́ni wa wẹ̀. Bàbá tó máa jáde tó máa gbáre jáde ọtún náà farin ṣàdúrà ń bẹ́ẹ̀ kí kó mọ̀ wọlé Yorùbá o kó mọ̀ wọlé fẹ́ o kó mọ̀ ṣe gbẹ ẹ̀ẹ̀kan lọ́dún ní ààrẹ bàbá rẹ̀ ni ló máa ṣàdúrà gbogbo máa gbà láyé pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ló máa wá kóhun fojú kóhun tẹ ṣàdúrà kẹ́hìn bá fojú bá ti ṣàdúrà bẹ́ẹ̀ lọ́dún kan mo máa lọ́dún kejì tó bèrè ọgbọ́dọ̀ rí lọ́wọ́ tẹ̀ bá fẹ́ kì í sí ọgbọ́dọ̀ tẹ̀ lọ́wọ́. Ntí ọlọ́jọ́ jẹ́ pàtàkì fún wa nílẹ̀ Yorùbá sí ní ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni tẹ́ bá débò mí náà wọ́n ṣe ń bẹ́ẹ̀ o àmọ́ bíbù tí wọ́n bù lọ́n bí náà ni kò lè dàbí tí wọ́n bí torí èsì àrè tá a máa gbé lọ́hùn àrè tí bíi tá a ń gbé yẹn òun náà ni gbogbo pàtàkì náà ọlọ́jọ́ jù. Ọlọ́run àbá wa ṣe àdúrà wa máa gbà Ọlọ́run lójú àdúrà tiwa. Ẹ ṣé bàbá, ẹ jẹ́ gba àwọn ọmọ Yorùbá àtàwọn gbogbo àgbáláyé nímọ̀ràn nípa àṣà àti ìṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé bẹ́yẹn bá wáyé ẹ̀yẹ kí wáyé kọ́ mọ̀ níbi tó ti jáde ẹni tá a bí lé eégún tá a bí lé Ọ̀ṣun tá a bí lé Orò tá a bí lé Ifá tá a bí lé Ògún tá a bí lé Oòduà gbogbo pátápátá la fẹ́ kí wọn padà ìṣẹ̀ṣẹ̀ àárọ̀ lóòótọ́ kò lè dọ́gba mọ́ àmọ́ kò lè ṣe kọ́ mọ̀ ní ẹnì kọ̀ọ̀kan tó máa jáde nínú fún nǹkan yìí torí àtọ́mọ eégún bàbá wọn gbà bàbá sọdún lọ́jọ́ báyìí bọ́nà ní abílẹ̀ eégún kó tẹ́gùn ṣe o tèrè ègùn àjàyí ègùn àìná ègùn òjò ègùn àógbè ègùn ṣeré tèrè ègùn gbogbo àǹtí ọjẹ́ pé wọ́n gbọ́ ọkọ̀ lérí yẹn àfẹ́kàn káràmọ́ sí kí ìṣẹ̀ṣe àfẹ́kọ́ parẹ́ kò lè parẹ́ mọ́ o bàbá Adéyẹyè ti gbé jáde kò lè parẹ́ mọ́ láyé torí pé kànáà kó kú lọ́tọ̀mọ̀ jí sí gbogbo tá a ti sọnù láti pàtì bàbá tí bá ní gbégbé dìde pé kí ọkọ̀ àgbáńlá Yorùbá yẹn kọ́ mọ́ lè parẹ́ tó gbé kàbá ti parẹ́ nífẹ̀ẹ́ káàkiri gbogbo àgbáláyé ni bàbá wa nìkan yóò ní parẹ́ ó tún bọ̀ wá jí gbòòjì síta pátápátá torí pé gbogbo tẹ̀yẹ̀ ká mú kẹ́kọ̀ọ́ tó ń sọ fún pé bẹ́ẹ̀ lè káfílẹ̀ tiẹ̀ torí náà kó gba àyàn ọmọ wa mọ̀rọ̀ yín o ẹ mójútó nǹkan tó bá jẹ́ lè di bàbá yín ẹ̀ ń tá a bí léegun bí o tẹ̀lé débẹ̀ kò fọ́n ránṣẹ́ bẹ̀ kò pàrọ̀ kọ̀ síbẹ̀ o tó ń bá a bẹ́ẹ̀ lọ́la gbogbo nǹkan wọ̀nyẹn mò ń fẹ́ kí ká mójútó kí gbogbo nǹkan kọ́mọ lè parẹ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ àdúrà wa gbà o Ọlọ́run níbi àdúrà ti wá o ìgbà tí àwọn bàbá máa gbé wa ní ohun abínibí o ká máa gbàgbé o ohun abínibí o ká máa gbàgbé rẹ̀ o Odùduwà ti kórè bọ̀ àní àwa nìṣẹ̀ṣe Odùduwà ti kórè bọ̀ àní àwa nìṣẹ̀ṣe ẹlẹ́sìn kétì mà bá wa lọ lórí ẹlẹ́sìn kétì mà bá wa lọ lórí bọ́rọ̀ bá kàn yín ẹ̀ ó tọ̀ wá wá bọ́rọ̀ bá kàn yín ẹ̀ ó tọ̀ wá wá o bọ́rọ̀ bá kàn yín ẹ̀ ó tọ̀ wá wá ohun abínibí o ká máa gbàgbé rẹ̀ o ohun abínibí o ká máa gbàgbé o. torí náà kọ́ lẹ́ẹ̀kan sí pọ̀tọ́rọ̀ ẹ̀yìn ọmọ wa lọ́kùnrin lóbìnrin ohun tá a bá bí wa bí ẹ̀mọ yẹn ká gbàgbé ẹ o ká má gbàgbé olé bàbá wa o ìgbàgbọ́ ni ká má ṣòro ìmọ̀lẹ́ ni ká má ṣòro ká gbàgbé olé wa o Olúwa ràn wá lọ́wọ́ o. Ẹ ṣé bàbá. Adá fẹ́yìn náà o. Ẹ ṣé bàbá.